ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú déédé àsìkò yìí. Ọ̀dẹ̀ ọdún bí o, ṣàlàáfíà lẹwà, ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà kọ́ gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ mi. Tó bá ṣe pàárọ̀ lẹ́yìn wà, ẹ káàárọ̀ o. Bó bá sọwọ́ ọ̀sán, ẹ káàsán. Bó bá sọwọ́ ìyálẹ̀ta, ẹ ǹlẹ́ ń bẹ̀ ẹ kú déédé àsìkò yìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Pàtó láǹfààní láti ríra wa lónìí. Aláǹfààní láti gbọ́ra wa lónìí. Ó dìjẹjọ tá a ti jọ tàtàpínsẹ̀ lórí ètò yìí. Ojú tún rójú, ẹ̀mí tún rẹ̀mí, ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè, ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ̀ dúró dọlọ́sìnsìn, ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ taari ètò yìí káàkiri tó kárí ilé tó kárí oko, ẹ ṣé mo dúpẹ́ o. Òṣùbà yín rèé o. Ẹ ṣé tẹ́ ẹ wà ń bẹ̀ o. Àwọn èèyàn ní kí ló dé tí mò ń lù yín lọ́gọ̀ ẹnu, n ò ṣe ní lù yín lọ́gọ̀ ẹnu. Bí ọ̀bá sì ti yín bẹ̀ o, èmi ò sí ní ààhín. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí ètò yìí kó di gbajúgbajà káàkiri àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì pè mí láàrin ọ̀sẹ̀ tó kọjá, ẹ ṣé mo dúpẹ́ mo mọ́ lóore o. Wọ́n ní yẹniyẹni kẹ́ni ó ṣe mí. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́. Àwọn àgbá níbi ọlọ́ṣà ó kó ni lẹ́rù lọ ni. Èmi ò ní ṣaláìmoore o. Ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bá a ti ń ṣètò lẹ́tún wò wá yìí, live and direct bí àṣà àwọn olóyìnbó, ẹ̀tún jẹ́ apin kó kárí ilé kó kárí oko. Àníṣẹ́ kí àwọn tí ò mọ̀ nípa èdè Yorùbá kí wọ́n gbọ́n pa rẹ̀, kí wọ́n ó sì ní ìfẹ́ sí èdè Yorùbá àti ẹ̀ ti dúpẹ́. Ètò yìí ó ti ń so èso tá a fẹ́ kó so. Àwọn tí ò nífẹ̀ẹ́ sédè Yorùbá, ìṣe Yorùbá, àṣà Yorùbá nípasẹ̀ ètò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé wọ́n ń jaládùn ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń lù mí lọ́gọ̀ ẹnu náà, ẹ ṣé mo dúpẹ́ o. Tó fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun la pètò yìí. Ọ̀nà méjì la sì pín sí. Abala méjì. Abala àkọ́kọ́ à ń gbara wa nímọ̀ràn bá a ti rìn nínú ayé tá a fi jìn sọ́fìn. Abala ìkejì òun la ti ń kà nípa ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Ìwé ọ̀hún ń bùṣé lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní pápápá tẹ́yẹ sọkà a ò rọ́jọ́ múso lókun. Ẹ jẹ́ á tó tẹ̀síwájú. Mo sọ fún yín, ẹ lè rí mi wò ní YouTube. Ìkànnì wo lẹ́ lọ bẹ́ẹ̀ bá lọ sí YouTube? At Kọ́lá Ládòkè. Òun lẹ́ẹ̀ ti rí mi wò ní YouTube at Kọ́lá Ládòkè. Ibẹ̀ ni bẹ́ẹ̀ bá ti tẹ̀, bóyá ẹ láǹfààní láti gbádùn mi dáadáa níbi tẹ́ ẹ ti ń wò mí live and direct rí, ẹ lọ síbẹ̀, ẹ rí mi wò kétékété, ẹ sì jẹ́ aládùn ìtàn èdè Yorùbá lágbára lọ́wọ́ Elédùmarè. Tó ní pápápá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí, bóyá lẹ́yìn ètò +1 202 380 8501 +1 202 380 8501. Èyàn fáwọn tó bá wà lẹ́yìn odi tí wọ́n yìí ṣe lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bínú o. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé Amẹ́ríkà ń bí ni wọ́n wà, ẹ nílò láti fi plus kankan sí i. Bó ṣe jẹ́nu ní pápápá tẹ́yẹ sọkà, ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ mú gbàgbé o, bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ pín kó kárí ilé kó kárí oko. Ẹ pín ẹ share ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta orí ńlá kan tẹ́ ẹ lè ṣe mí nù. Gbogbo ẹ̀yin tèmi káàkiri ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tèmi ní London, gbogbo ẹ̀yin tèmi ní Germany, gbogbo ẹ̀yin tèmi ní Cuba àti gbogbo ibi tí wọ́n tún ti pè mí káàkiri àgbáyé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ á tẹ̀síwájú fún tòní. Abala ìmọ̀ràn. Kí la fi gbara wa nímọ̀ràn? Ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn. Kí ni àwọn àgbà ń pè ní ìtẹ́lọ́rùn? Wọ́n wò sùnsùn wọ́n ní ìtẹ́lọ́rùn ní baba ìwà. Ìtẹ́lọ́rùn ò ní kí n téèyàn ní kó téèyàn lọ́rùn. Ẹ gbádùn mi tó. N tó jẹ́ tiẹ̀ tó wà lọ́wọ́ ẹ kó tí ọ lọ́rùn kó o mọ̀ràn ju kòkó mọ́ tẹni ẹlẹ́ni. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé tó jẹ́ pé bí wọ́n kó gbogbo ilé ayé ìjọ, ohun tí wọ́n ní ò ní tẹ́ wọn lọ́rùn.
àní kí wọ́n ní gbogbo ilé ayé yìí títí wọn kì í tẹ́ wọn lọ́rùn o, àfi tí wọ́n bá tún ganu sí tẹlòmíì, àfi bí wọ́n bá tún jàgbà lọ́wọ́ ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ ó sì ti fi ìwà ìnítẹ́lọ́rùn ó ti fi sọ́ra rẹ̀ dìdàkudà nú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ti fi ìwà ìnítẹ́lọ́rùn ó ti fi sọ́ra rẹ̀ dèrò ẹ̀wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ti fi ìwà ìnítẹ́lọ́rùn ó ti fi sọ́ra rẹ̀ di ẹni tí ò sí láyé tó wà nù sàárè báyìí, níbi kálukú bá ti ń gbègbésẹ̀ pé kí n gbà tọwọ́ ó ti ní tiẹ̀, kí ló ranjú mọ́ tẹni ẹlẹ́ni sí. Àlẹ́rìn á máa pa mí ńgbà míì, bóyá àwọn kan béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ọ̀wá ní lásìkò tí wọ́n béèrè, ẹ̀gbọ́n yẹn ó ti láhùn jù wọ́n lò ó ti láhùn jù. Bẹ́ẹ̀ ojú tí wọ́n fi ń wọ̀ ọ́, ojú pé kó o lè rí fún wọn kí wọ́n tó gba tọwọ́ tiẹ̀ mọ́ títí wọn ni. Nígbà náà bá ń béèrè kí ni ọ̀kánjúà, kí ló ń wá nílé ahun. Èèyàn tó bá lé èèyàn láhùn, èèyàn béèrè nǹkan lọ́wọ́ yín ó lẹ́ láhùn, ẹ̀yin náà pè lọ́kànjúà. Kí ni ọ̀kánjúà ń wá nílé ahun? Kí ló dé tí ò lè kìlọ̀ fọ́kànjúà rẹ̀? Àbí ogun bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni wọn ló ti láhùn jù. Bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe pé wọn ò ní, ṣùgbọ́n ìwà àìní ìtẹ́lọ́rùn yìí kí wọ́n ó lè já tiẹ̀ gbà kí wọ́n tún gbà mọ́ tiwọn. Àbà èyí ò tọ́, bẹ́ẹ̀ ni ò tọ̀nà fún ọmọlúàbí. Ẹ jẹ́ á kìlọ̀ fọ́kànjúà wa. Gbogbo ohunkóhun tá a bá ní nínú ayé, ẹ jẹ́ ó tẹ́ wa lọ́rùn o, ẹ jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Gbogbo ohunkóhun tí Ọlọ́run ọba bá yọ̀ǹda fún wa, ẹ jẹ́ á ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀. Ẹ má jẹ́ á máa ranjú mọ́ tẹlòmíì. Ó tán lẹ́nu, ó kù ń kùn ní abala abẹ̀hùn. Ẹ jẹ́ á lọ sí abala ibi tá a ti ń kàwé. Ẹ má gbàgbé o, bí mo ti ń ṣe ètò yìí lẹ̀ ń wò mí káàkiri àgbáyé. Ẹ bá ń pín kó kárí ayé, ẹ like, ẹ share gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, ẹ fẹ́ràn rẹ̀ kẹ́ ẹ sì pín kó kárí ilé kó kárí oko. Ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ òun là ń kà, òun lẹ̀ ń wò yìí. Ìwé ọ̀hún bò ṣe é lọ díẹ̀díẹ̀. Níbo la ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá? Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá, ibẹ̀ náà láti tẹ̀síwájú. Màá rọra padà sẹ́yìn ìpele ń já, ìwọ̀n àjò gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Ṣé ẹ gbàgbé? Mo sọ fún yín, mo ní Ìrágbèje nílé olójúlé méje ló ń sọ ìtàn fún àwọn ògbójú ọdẹ méje. Wọ́n sì ti parí ìtàn wọn, àsìkò fàájì òun ni wọ́n wà. Ìyẹn ẹ jẹ́ á padà sẹ́yìn káwá jọpọ̀ mọ́ tòní. Tó bẹ́ẹ̀ ni, a gbádùn títí ilẹ̀ fi ṣú. Tó ó wá kù ọjọ́ 5 tí a ó lò lọ́dọ̀ Ìrágbèje, ṣùgbọ́n n kò ní lè sọ àwọn àbàmì wọn ní eléyìí tí ojú wa rí àti èyí tí etí wa gbọ́ ní ọjọ́ 5 náà, nítorí àkókò ń lọ. N ó kúkú sọ díẹ̀ nínú ohun tí ojú wa rí ní ọjọ́ keje. Ẹ jẹ́ á tẹ̀síwájú ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ nù. À ń sún síwájú báyìí. Ọjọ́ keje lọ́dọ̀ Ìrágbèje nílé olójúlé méje àti àbọ̀ òkè Láńgbòdo. Nígbà tí ilé ọjọ́ keje mọ́ tí a sì jẹun tán, Ìrágbèje mú wa lọ sí òde, a sì yí gbogbo òkè Láńgbòdo ká. Ó pẹ́ díẹ̀ kí a tó padà sí ilé o. Nígbà tí a sì jẹun ọ̀sán tán, a tún bẹ̀rẹ̀ sí eré ṣe. A sáré, a jìjàkadì, a fò, a tàkìtì, a gun igi, a sì fi onírúurú ọ̀nà dára wa lára yá. Ní ìkẹyìn, Ìrágbèje pè wá, ó sì mú wa lọ sí iyàrá kan eléyìí tí ó kù tí a kò tíì wọ̀, nítorí a ti wọ yàrá 6 ní ọjọ́ 6 eléyìí tí a ti lò sẹ́yìn. Iyàrá keje yìí yàtọ̀ sí àwọn tí a ti wọ̀ rí. Àti ilẹ̀ ní o, àti òkè ní o, àti ẹ̀gbẹ́ ògiri ní o, àti ohunkóhun tí ó sá wà ní yàrá yìí sáà ni. Gbogbo wọn funfun bí ẹ̀gbọ̀n òwú. Nígbà tí a dé ibẹ̀, Ìrágbèje tò wá sí iwájú rẹ̀ ní ìdúró. Ó sọ fún wa wípé a kò gbọdọ̀ jókòó. Òun náà sì dúró níwájú wa pẹ̀lú. Ó wọ aṣọ funfun. A bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Ó ní, a ti sọ nípa onírúurú nǹkan, ṣùgbọ́n lónìí a ó sọ̀rọ̀ nípa ẹlẹ́dàá wa.
ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin alágbára, ẹ̀yin akọni gbogbo, ẹ̀yin akíkanjú ọkùnrin, ẹ̀yin eléyìí tí ẹ ti gbé kúta. Nítorí a ti ṣe ìlú yín lóore. Mo fẹ́ kí ẹ mọ̀ láti òní lọ pé bí oníwà ń wí, bí ẹlẹ́yìn ń sọ, bí n kò bá tí fi ti Ọlọ́run ṣe, irọ́ ni wọ́n ń pa o, èké ni wọ́n ń ṣe, alákàrà ni wọ́n. Wọ́n ní pé ti elékuru báwo, Ọlọ́run ọba tóbi púpọ̀, a lè wí lè ṣe ni. Ẹlẹ́dàá wa ni, òun ni ọba ọ̀run, ọba àìkú, ọba àìsá, ọba àìrí, Olódùmarè, ọlọ́jọ́ òní, ẹni mímọ́, ẹni ìyanu, alààyè, olùbùkún, ọba ògo, oníbú ọrẹ, alátúnṣe, alákòóso ohun rere gbogbo, aláàbò, olùpamọ́, ẹnìkan ṣoṣo tí ó wà tí ó sì ń bẹ títí láéláé. Mo fẹ́ kí ẹ̀yin tí ẹ wá sí òkè Láńgbòdo fetí sílẹ̀ kí n sọ ìtàn kúkúrú yìí fún yín kí ẹ bá lè mọ̀ pé Elédùmarè tóbi lọ́ba. Ọba kan wà tí ó tóbi púpọ̀, ó lówó lọ́wọ́, ó bímọ, ó ní ìgbèríko ju gbogbo àwọn ọba yòókù rẹ̀ lọ, ó sì lẹ́wà gidigidi, ṣùgbọ́n ìwà rẹ̀ kò dára. Ó burú, ó tó èṣù, ó ní ìkà, ó ju ti ọ̀bọ lọ, ó sónú ju ẹ̀gún òṣùṣú lọ. A máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ di ẹnu dúdúdúdúdúdú, bẹ́ẹ̀ ló máa ń dinú ká, kì í rẹ́rìn o. Ọba yìí ti gbàgbé pé ìwà lẹ́wà, ẹwà kan kò sí níbì kan. Bí ó sì ti burú tó nì, a máa lọ sí ilé Ọlọ́run ní ọjọ́ kan. Bí àwọn akọrin ti ń kọrin nínú ilé Ọlọ́run tí a lu dùrù tó sì fi ọwọ́ rẹ̀ tẹ dùrù, ọba yìí kíyèsí pé ọ̀kan nínú àwọn ẹsẹ̀ orin náà ó dùn púpọ̀, adùn rẹ̀ sì ta ti àwọn tí wọ́n ti ń kọ lọ. Ṣùgbọ́n níwọ̀n bí ó tilẹ̀ jẹ́ pé èdè mìíràn òun ni wọ́n fi ń kọrin, ohun tí wọ́n ń wí kò yé ọba yìí. Ó wá béèrè ìtumọ̀ ẹsẹ̀ orin náà, ẹnìkan bá túmọ̀ rẹ̀ fún un, ó sì wí báyìí pé ó mú alágbára kúrò lórí ìtẹ́, wọ́n sì gbé àwọn tálákà sókè. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi, inú bí ọba yìí gidigidi, òógùn bò ó lójú ara rẹ̀, bẹ́ẹ̀ ni omi ń sẹ́ pọ̀pọ̀, ojú rẹ̀ pọ́n kankan. Ìbá ṣe pé ó ṣeé ṣe ni, òun ìbá yìnbọn lu aludùrù, ìbá ṣe pé ó wà ní ipá rẹ̀ ni, ìbá bẹ́ àwọn akọrin lórí. Ó yí ojú padà sí ẹnìkan tí ó dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀, ó wí pé, jọ̀wọ́ rán mi létí nígbà tí ìsìn bá parí, kí n kọ́ àwọn aláìmòye wọ̀nyí lọ́gbọ́n. Ó ní ni mo tó mọ ìdí rẹ̀ tí wọ́n fi ń ṣe ìsìn ní èdè tí kò yé mi, àṣé wọ́n ń bú mi ni. Ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí, níbo ni wọn kò ti gbọ́ òkìkí mi? Ọba wo ni yóò sọ pé òun kò mọ̀ mí? Baálẹ̀ wo ni yóò ní tèmi báwo tàbí tí kò ní fi tèmi ṣe? Ọlọ́run ní ibùjókòó rẹ̀ lọ́run, èmi náà ní ibùjókòó tèmi láyé. Èmi kò lè mú Ọlọ́run kúrò lórí ìtẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó dá mi lójú pé òun náà kò lè mú mi kúrò lórí ìtẹ́ mi láyé. Báyìí ni ọba yìí sọ̀rọ̀. Báyìí ni ọba yìí sọ nítorí ó wà nínú ìrora. Ó ń bá Ọlọ́run kẹ́gbẹ́, ó gbàgbé ẹlẹ́dàá rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run rí i láti ọ̀run wá, ó sì rẹ́rìn-ín músẹ́. Ó wí fún màlékà kan tí ó dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ kó gbọ́ ohun tí ọba yìí ń sọ, kó sì kọ́gbọ́n lára eléyìí lọ. O kò gbọ́ bí aláìmọye ọba yìí ti ń wí, ó jẹ tán, ó yó tán, ó gbàgbé mi. Kò sí ọjọ́ kan
tí èmi kì í gbọ́ kí àwọn ènìyàn máa gbéraga sí mi, ṣùgbọ́n dípò kí èmi bínú sí wọn kí n sì fi ìyà tí ó tóbi jẹ wọ́n, àánú wọn a sì ṣe mí. Màá rántí pé èmi ni ó dá àwọn èèyàn wọ̀nyí, iṣẹ́ ọwọ́ mi ni wọ́n. Irú eléyìí tí ó ń sọ̀rọ̀ yìí ńkọ́ o? Ṣé iṣẹ́ ọwọ́ mi náà ni? Ǹjẹ́ bí mo bá fẹ́ san án fún un bí ó ti hùwà sí mi, kí ni mo ṣàì lè fi ṣe o? Mo lè sọ́ di ẹranko, mo sì lè sọ́ di ewéko ìgbẹ́. Mo lè fi apá kan rẹ̀ ṣe ènìyàn kí n fi apá kan ṣe ẹranko. Mo tilẹ̀ lè fi ìyà mìíràn jẹ kí ẹnikẹ́ni kò tíì rí irú rẹ̀ rí, kí n sọ fún pé èmi ni ó dá, ṣùgbọ́n n kò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ sí. Dìde kánkán lọ kí o sì gba ipò rẹ̀. Má ṣe fi ọwọ́ rẹ kàn án, ṣùgbọ́n fún un láàyè kí ó ronúpìwàdà. Bí ó bá ronúpìwàdà, fi ipò rẹ̀ padà fún un. Lẹ́yìn tí màlẹ́kà yìí gbọ́ báyìí, ó ṣe bí Ọlọ́run ti rán wéré. Ó kúrò lé ọ̀run, ó wá sí ilé ayé. Kò tí ì ju ìṣẹ́jú kan lọ tí ọkùnrin yìí sọ̀rọ̀ rẹ̀ tán. Màlẹ́kà náà kàn án lára. Ẹni tí ó fi Ọlọ́run sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ tó ń bá Ọlọ́run kẹ́gbẹ́. Lẹ́yìn náà ni màlẹ́kà fi orun ńlá kan kùn ọba yìí. Lẹ́yìn eléyìí, ó sọ gbogbo aṣọ ara rẹ̀ di àkísà, ẹ̀wọ̀n wúrà ọrùn rẹ̀ ó di idẹ. Màlẹ́kà náà sì sọ ara tirẹ̀ pàápàá dàbí ọba yìí gan-an, àti ojú àti imú ó dàbí ti ọba yìí tí kò sí ìyàtọ̀ kan ṣoṣo níbẹ̀. Ó gbé ọba yìí kúrò ní ipò rẹ̀, ó gbé lọ sí ibòmíràn, ó sì jókòó ní ipò ọba yìí. Òun sì ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí wò gẹ́gẹ́ bí ọba náà. Kò tilẹ̀ sí ẹni tó mọ̀ wípé ìyípadà kan ń bẹ. Lákòókò tí nǹkan wọ̀nyí yí padà, tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, wọ́n fi ọba sílẹ̀, ó ti sùn lọ. Nígbà tí wọ́n sì parí ìsìn tán, olúkúlùkù ó bá ilé rẹ̀ lọ. Ẹni tí ó ń tọ́jú ilé Ọlọ́run náà sì ti ilẹ̀kùn. Ọba tuntun náà ó sì lọ sí ààfin, ó ń ṣe bí ọba àtijọ́ ti ń ṣe. Nígbà tí ó dé àárín ọ̀gànjọ́, ọba àtijọ́ jí. Nígbà tí ó sì wo àyíká, kò mọ ibi tí ó wà mọ́. Ó wá dìde, ó ń wá ojú ọ̀nà kiri. Bí ó ti rìn síhìn, a kọlu ìjókòó. Bí ó sì rìn sí ọ̀hún, a kọlu dùùrù. Ọ̀rọ̀ náà kò tilẹ̀ yé mọ́ rárá. Gbogbo ilẹ̀ ṣókùnkùn dúdú. Ohun gbogbo sì rí jágbajàgba rédèrèdè. Ṣùgbọ́n nígbà tí ó pẹ́ sá, ó dé ibi ilẹ̀kùn. Ó bá lu ilẹ̀kùn pẹ̀lú agbára. Nígbà tí ẹni tí ó ń tọ́jú ilé Ọlọ́run tí ó sì gbọ́, ó sáré wá láti wá wo ohun tí ó ń ṣe bẹ́ẹ̀ lu ilẹ̀kùn. Ó ṣí ilẹ̀kùn, kí ló máa rí? Ó rí ọkùnrin alákìísà kan. Ó bá ki eré mọ́lẹ̀, ó sá padà, ó ṣe bí wèrè ni. Eléyìí ya ọba náà lẹ́nu. Ọ̀ràn náà kò sì yé e mọ́. Bẹ́ẹ̀ ni ọba náà ló bá kọrí sí ààfin rẹ̀. Ó sì dé ẹnu ọ̀nà ààfin rẹ̀. Àwọn tí wọ́n ti ilẹ̀kùn ààfin, wọ́n sì wá, wọ́n súnmọ́ ẹ̀bá ibẹ̀. Wọ́n ní ọba ń wà nínú ilé. Bẹ́ẹ̀ ni màlẹ́kà wà nínú ilé. Wọn ò mọ̀ pé màláíkà ni. Èyí ni màlẹ́kà ọba tuntun. Ó wà nínú ààfin pátápátá. Ọkùnrin yìí bá lu ilẹ̀kùn. Ó gbà gbùgbùgbùgbùgbù. Ẹ ṣílẹ̀kùn fún mi. Àwọn tí ó wà lẹ́bàá ibẹ̀ sì dá lóhùn pé ìwọ ta ni? Òun náà ni ó dá wọn lóhùn pé èmi ọba ni. Bí ó ti wí báyìí tán, gbogbo wọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn. Wọ́n ní alákọ̀rí. Òkú ọ̀mùtí. Inú bí ó ní, ta ni ẹ̀ ń bá wí? Ẹ ó fi ẹnu yín gbá ilẹ̀. Nígbà tí ilẹ̀ bá mọ́ tán, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yọ àwọn èèyàn tí ó ń sọ̀rọ̀ lẹ́nu. Àwọn bẹ̀rẹ̀ sí ní fi rẹ́rìn. Gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀ bí ọ̀rọ̀ ọ̀mùtí ni. Ṣùgbọ́n wọn ò ṣílẹ̀kùn fún o.
ṣùgbọ́n nígbà tí ó yọ wọ́n lẹ́nu títí wọ́n ń wo ọkùnrin náà bí ó ti rí wéré ó tún yá pa ilẹ̀kùn dé. Bẹ́ẹ̀ ni onítọ̀hún ẹni tí ó ń ṣọ́ ààfin ló pa ilẹ̀kùn dé. Wèrè ni, ó ti sínwín, wọ́n fẹ́rẹ̀ mọ́ tí ìbí ìyá mi tí ọ̀gbẹ́ni tí à ń wò yìí tí ó ti sínwín. Kí a má fa ọ̀rọ̀ gùn lọ títí, ibẹ̀ ni ilẹ̀ mọba ọba àtijọ́. Ẹ jẹ́ á dúró ní àhín. Ẹ láǹfààní láti pè mí fún ìmọ̀ràn tàbí ohunkóhun tí ẹ bá fẹ́ bá mi sọ. +1 202 380 8501. Ẹ má gbàgbé o, bí mo ti ń ṣètò yìí lẹ̀ ń wò mí káàkiri àgbáyé. Ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko. Ẹ like, kẹ́ share gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Títí ọjọ́ mẹ́jọ tá tún láǹfààní láti pàdé lágbára Olódùmarè. Èdè Yorùbá ò ní parun o, a ò ní súra wa. Títí ọjọ́ mẹ́jọ ọ̀hún, tìyín ní tòótọ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ire o.